Lovely fans all over the world. Still remember Babalawo International. Gbogbo kan kó lówó ọmọ ìyá mi. Tó bá ti ń wá owó kó máa lé ẹ̀mí ẹ. Tó bá ti ń wá owó máa lé ẹ̀mí ẹ. Máa lé bójú máa bí ẹ̀mí ẹ ṣe máa gùn. Bí ògo ẹ máa ṣe buyọ, bí ìràwọ̀ ẹ máa ṣe tàn, òní kó máa lé ọmọ ìyá mi. Sórí jẹ́ kí n sọ kán nìkan fún ẹ lénìí. Àwọn bàbá tó lágbára ní ọjọ́ àkíní àná yẹ pé ẹ̀mí Ogun tó ń pẹ́ tó ń gbó kó tó pẹ́ torí pé wọ́n ní ìfúnra sára ní ìṣọ́ra, wọ́n ní ìṣọ́ra, wọ́n ní ìfúnra, wọ́n ní ìfúnra kẹlẹ́ oògùn àgbà. Wọ́n kọ́ wá níṣẹ́ kan nígbà kan mo ní ká lọ ṣe àwọn àmọye ẹlòmíì tó rí ṣe. Owó mélòó ló fẹ́ náà o náà ju 500 naira lọ. Ìkà tó máa ṣiṣẹ́ lára ẹ. Bó bá ti ṣiṣẹ́ lára ẹ bẹ́ẹ̀ ló máa ṣiṣẹ́ lára ọmọ ẹ. Bẹ́ẹ̀ ló máa ṣiṣẹ́ lára ọmọ tó bá fi okó ìdí ẹbí àbófò ìbò dí ẹbí nígbà tó bá ti ṣe kíní ẹ̀ sára tán. Bọ̀ owó tó bá yẹ pé o ti bímọ tán bóyá o ti bímọ tán ṣe fún ara ẹ, ṣe fún àwọn ọmọ ẹ, ṣe fún ìyàwó ẹ. Bí kan bá fẹ́ ṣẹlẹ̀ níbi tó bá wà ọmọ ìyá mi wà kúrò ńbẹ̀ kò ní àfẹ́tẹ̀ ọmọ ẹ. So gbọ́ mi kò ní àfẹ́tẹ̀ ọmọ ẹ. So don't let me talk too much. Let me go straight to the point. Ibi tí mo lọ ni pé kí mo sọ pé ká ṣe nígbà yẹn mo ní ká lọ wá kúlù sọ ó pè kíní kan ní kúlù sọ tó fìdíjó píṣọ ẹlẹ́wò lókè yẹn mo ní ká lọ wá kúlù sọ tábà tí wá kúlù sọ kan tábà tí wá kúlù sọ yẹn èyí tó bá tóbi àámu sórí ọlọ àámu ẹyọ atare kan àti ẹyọ atare kì í ṣe gbogbo atare o ẹyọ àmọ́ yọ síìdì kan lára inú ẹ̀ àbí pẹ̀lú àálọ́ tábà tí pẹ̀lú àwa wá razor blade tuntun àá fi sin ìpàkọ́ wa báyìí àá sin ní ìpàkọ́ wa àwa fi pa tábà tí fi pa ọmọ ìyá mi ìfura ni bí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ sí ẹ níbi tó bá wà bóyá fẹ́ fi ìbọn pa ẹ́ ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pa ẹ́ wọ́n rán asásì tì ẹ́ wàá kúrò ń bẹ̀ fi wọ́n kó ìkọ̀wé tó ṣẹlẹ̀ sí ẹ. Àmọ́ mo bẹ̀ ẹ́ mo rọ̀ ẹ́ bá mi share fídíò yìí bó bá ṣe sí ẹ̀ bẹ́ẹ̀ ló máa jẹ́ fún ẹ o á jẹ́ fún ẹ lọ́sàn-án á jẹ́ fún ẹ lóru báyìí pé mo jẹ́ pásítọ̀ ẹ̀ àbí mo jẹ́ àfáà ẹ̀ wàá bá mi share bọ̀ tó pé mo jẹ́ babaláwo wọn ò kọ́ babaláwo mọ́ mi lórí o bá mi share á jẹ́ fún ẹ ìjẹ́ náà ló máa jẹ́ kò ní jíjọ ọ̀rùn fún ẹ o ọ̀nà àlà fún ẹ bá mi share fídíò yìí share owó tó lé ní ọjọ́ ajé owó tó fi share wàá fi gbé kórè ṣe ìlú ọjọ́ ajé owó tó fi share wàá fi gbé kórè ṣe wàá di olówó wàá di ọlọ́lá wàá di ọlọ́rọ̀ arárò ẹ wàá rí tayé ṣe wàá rí towó ṣe owó ńláńlá àwọlé tẹ̀wá ire wá wo tó ẹ lọ́wọ́ ọláwọ́ ẹ tó lọ́wọ́ ìwọ tó bá rí fídíò mi yìí tó share lágbára olùsọ́lẹ́yìn lágbára olúwa ní màrẹ́bá tó rán mi iṣẹ́ ọ̀nà sá là fún ẹni ọ̀nà àlà fún ẹ oníṣubú dànù òní rí ìlọ́jọ́ tẹ́bí pọ̀nà ọ̀rẹ́ tẹ́bí pọ̀nà òní rí ìlọ́jọ́ náà àtiwọ́ àtọmọ àti ọkọ àtiwọ́ fọlára tó lólùfẹ́ mùsùlùmí àríbẹ̀ gbogbo ẹ̀ lólùfẹ́ mi ká gbáláyé tẹ bá rí fídíò yìí tẹ bá bá mi share oríire ìbùkún ló máa jẹ́ ti yín o tẹ bá ti ṣe tán bẹ́ẹ̀ ọmọ ìyá mi. Yálà ẹlòmíì wà apá ẹ̀ máa tàpọ̀ ẹ̀ nígbà tí ìkọ̀kọ̀ bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ apá ẹ̀ lè máa lò pípé apá òsì ẹ̀ ó lè máa lò pé ìkan fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ẹlòmíì kẹ̀ akàdá lédi pé ìkan tí ń kú omi ibi tó ń wà adáde kúrò mẹ́ ó lè lọ tọ̀ àbí kó lọ ṣe ìkàn míì àbí kó sọ pé òun fẹ́ lọ síbi kan ewu yà á fò dá iṣẹ́ tí mo tẹ̀rí yẹn ẹ rí i pé méjì péré ni iṣẹ́ tó yẹ pé ẹ tó kọ́ mi ní ogun iṣẹ́ yẹn jagunjagun ó pẹ̀lú àwọn tó já ogun àti ìfẹ́ àti mọ́lá kẹ́kẹ́ bí ibi iṣẹ́ yẹn ti ṣiṣẹ́ mo ṣiṣẹ́ sára ìgbà tí mo wà ní kékeré mo ṣiṣẹ́ sára ó ti ṣiṣẹ́ lọ tì náà má ṣiṣẹ́ babaláwo tí mo ṣe lọ mo bá dáfá fún èèyàn àbí mo ṣe ìràpadà fún èèyàn àbí mo ṣiṣẹ́ fún èèyàn tí ìbá gbégbá ibi tó yẹ kí gbégbá ara máa tàpù mi pé ibẹ̀ kọ́ ni mo gbà ṣe ti rí pé tested and confirmed ni ó ti ṣiṣẹ́ láti kékeré sí náà ọmọ ìyá mi go and do that either you are wòlíì or pastors or babaláwo or àfà go and do that kí la mú wá láyé kò sí kí ló máa mú lọ kò sí gbogbo aṣọ ọrùn ẹ gbogbo ẹ ló máa bọ́ ìhòòhò ló bá wá ìhòòhò ló máa bá padà lọ ọmọ ìyá mi still remember babaláwo international ọmọ ìyá mi this is my number
08122214891 bá mi share fídíò yìí o mo bẹ̀ mo fọ lódùmọ̀ mo fi bẹ̀ mo fi gbá malẹ̀ bẹ̀ mo fọ àwọn tó láyé bẹ̀ ọ̀nà ńlá fún ẹ bá mi share fídíò náà ire ayọ̀ ló máa rí o ò ní padà sẹ́yìn. God bless you. Thank you very much. God bless you. Have a blessed week ahead. I love you.